Gbajúmọ̀ ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ní Olóyè Sunday Adéníyì Adéyẹmọ, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho, ó ti sọ̀rọ̀ lórí ẹjọ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, Ààrẹ Abíọ́dún Gani Adams tí ó pè é lórí ẹ̀sùn pé ó ṣe nǹkan tí ó lòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn òun, tí Sunday Ìgbòho sì ní òun kò mọ ohunkóhun nípa ẹjọ́ náà. Ẹ rántí wípé lẹ́yìn tí Sunday Ìgbòho tó pe Gani Adams lẹ́jọ́ lórí bí fọ́nrán ìpè àárín Gani Adams àtẹnìkan ṣe lu síta, níbi tó ti ní Gani Adams òun fẹ̀sùn kàn Sunday Ìgbòho pé ó wà lára àwọn agbanipa tó pa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀, ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ Old Ọ̀yọ́ State tó tún jẹ́ mínísítà ètò ìdájọ́ lórílẹ̀‐èdè ìtírí, ìyẹn olóògbé Bọ́lá Ìgè, tí Gani Adams sọ fẹ́ náà lórí fóònù ìpè Sunday Ìgbòho wà lára àwọn agbanipa tó pa àbá náà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Eléyìí ni Sunday Ìgbòho ló gbé Gani Adams lọ sílé ẹjọ́ sí, ṣùgbọ́n tí Gani Adams tóun náà máa pe Sunday Ìgbòho lẹ́jọ́ lórí ẹ̀sùn wípé bó ṣe lọ́ọ́ fi fọ́nrán tí òun fi ń bá èèyàn sọ̀rọ̀ lórí fóònù tó jẹ́ ọ̀rọ̀ àárín èèyàn méjì síta, ó lòdì sí òfin Nàìjíríà, ó sì lòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn, èyí tí àwọn olóyìnbó ń pè ní fundamental human rights. Ní báyìí, bílíọ̀nù 5 náírà, 5 billion naira ìní Gani Adams ló ń béèrè lọ́wọ́ Sunday Ìgbòho nítorí tó kò lẹ́tọ̀ọ́ láti fi fọ́nrán tóun fi ń bá èèyàn sọ̀rọ̀ síta láì gba àṣẹ lọ́wọ́ òun. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ń jà rìnrìn, níṣe ni Sunday Ìgbòho mà ti sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tí agbẹjọ́rò Sunday Ìgbòho tó fi síta ètò iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ ìyẹn amòfin Junaid Sanusi ló ti jẹ́ kó di mímọ̀ pé títí dàsìkò tí àwa ń ṣe àkójọpọ̀ ròyìn yìí, Gani Adams kò tíì fún Sunday Ìgbòho ní ìwé ẹjọ́ tó fi pè é, àti wípé àwọn kò mọ nǹkan kan púpọ̀ àwọn lẹ́jọ́ nítorí pé inú orí ẹ̀rọ ayélujára ni làwọn ti ń kà á, àti pé Sunday Ìgbòho ní fèsì rárá nítorí pé kì í báyàn fa wàhálà lórí ẹ̀rọ ayélujára, kò sì ní máa fún Gani Adams lésì lórí ẹ̀rọ ayélujára àfi bí àwọn bá rí lẹ́tà ẹjọ́ tó fẹ́ pe àwọn náà. Amòfin Junaid Sanusi wá jẹ́ kó di mọ̀ pé ẹjọ́ táwọn mọ̀ ní ẹjọ́ tí Sunday Ìgbòho tó pe Gani Adams lórí bó ṣe bà òun lórúkọ jẹ́, èyí tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní ilé ẹjọ́ gíga ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ìṣẹ́gun, ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí.